Yorùbá ládùn, àṣà Yorùbá gbàyè. Wá darapọ̀ mọ́ ìgbafẹ́ Yorùbá tó ládùn. Ìgbafẹ́ lórí Olúmọ pẹ̀lú cracker tó gbajúmọ̀. Darapọ̀ mọ́ wa fún ọjọ́ ìgbádùn kan tí ò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn pẹ̀lú àwọn eré alarinrin, àwọn ìdíje alarinrin, àsopọ̀ pẹ̀lú àwọn ènìyàn pàtàkì tó fi mọ́ àwọn ìdíje èyí tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà wó bọ̀ bíi Suwe, Ayo Olopon, ijó, ewì, Ibeere àti Idahun. Bẹ́ẹ̀ la ó mú olúborí kan nínú ẹ̀ka ìdíje kankan. Fún inú dídùn rẹ, ó tún jẹ àwọn oúnjẹ ìbílẹ̀ wa bíi Emu Ope, ẹran ìgbẹ́ tí a yan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oṣù Kefa ọjọ́ 29 Ẹgbẹ̀wọ̀n ọdún ó lé mẹ́rìnlélógún 2024 ni ó wáyé lórí Oke Olumo ìlú Abeokuta nípínlẹ̀ Ògùn. Tara ṣàṣà báyìí láti forúkọsílẹ̀. Ìforúkọsílẹ̀ fún ẹnìkan Ẹgbẹ̀rún 3, ìforúkọsílẹ̀ fún ọkọ àti aya Ẹgbẹ̀rún 5. Bẹ́ẹ̀ náà ìforúkọsílẹ̀ láti kópa nínú ìdíje Egberun Mewa. Ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. Múra sílẹ̀ fún ìrírí mánigbàgbé. Fún àlàyé díẹ̀ sí kàn sí cracker lórí 0 8 1 6 6 4 0 3 1 7 9. Ìgbafẹ́ lórí Olúmọ pẹ̀lú cracker tó gbajúmọ̀. Má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ọ. Forúkọsílẹ̀ báyìí kí o sì jẹ́ ká sọ̀rọ̀ lórí Òkè Olúmọ.